lónìí bá ọlọ́run èdè ìyá ọfẹ́ yá rán ọ létí torí pé ìyẹn ò wàásù kàn yẹn àkọjẹ́ pé ìyẹn àlùfáà wọn ti yà kó pamọ́ torí ojú ọjọ́ wọn kó pamọ́ nítorí pé ìráyè fẹ́ gbọ́ wọn ni wọn dẹ̀ nínú lẹ́tà kẹ́pọ̀ ló kọ sí Tímótì pé lùgbà ìkẹyìn pé lùgbà ewu adé ewu kà ń sọ ni èṣe ewu àdá èṣe ewu ọ̀kọ̀ èṣe ewu ìbọn ewu òyàn ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ wàásù tòní ó dó lórí ọ̀run ná ọ̀run kí mo pé o ọ̀run ná ọ̀run àpáàdì irú wàásù bá ọtẹ tán lùgbòrò torí kẹ́hìn wẹ́ à lérò lẹ́yìn kó bá ṣe wàásù nípa ọ̀run ná kí ráyé gan bá kàrà mẹ́rùn kún ná lùgbàmúrìn òun ná ṣá lórí àmì òróró àmì òróró yan wòlíì Èlíṣà àti Èlíjà àwọn Ọlọ́run ná wọ́n bá gbàdúrà àwọn tó lùgbà àmì 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 lórúkọ Jésù àjàkùmú ná àdẹ̀mú sèyìn àmì ni ṣùgbọ́n èṣù jọ gbàgbé o wí ọ̀run ná wẹ́ẹ́yà kà ń pè ní ọ̀run àpáàdì adágún ná wọ́n mọ̀ wíwo ti rádágún omi rí dáadáa kà ń pè ní pool ó ti rí rí ṣùgbọ́n èyí mẹ́lẹ̀ ìwé mímọ́ ti ṣàkàwé rẹ̀ ìwé mímọ́ já a mọ̀ wí ibi kan Ọlọ́run ti pèsè fún kété alárègbọràn ìran ẹlẹ́ṣẹ̀ kò jẹ́ pé ọjí momi ẹ̀ṣẹ̀ ni ọjí ṣuṣẹ́ ẹ̀ṣẹ̀ ni òun náà pè ní ọ̀run àpáàdì Ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ ni olùṣe kò jẹ́ pé ọní bá ti bọ́ sínú rẹ̀ ṣòro títí ayérayé lẹ́yà lébẹ̀ nínú kẹ́hìn òpáyín kéke nínú ẹkún nínú ìyà nínú ìṣẹ́ nínú ipò àìrètí pé ìjọba lè máa bọ́ lébẹ̀ mo fẹ́ kọ́ láti rẹ̀ kọ́ gbọ́ torí pé pásítọ̀ rẹ àlùfáà rẹ lórí tẹlifíṣàn lórí rédíò àdúrà ṣáná kan gba ikọ̀ wàá ṣe rere wàá lálùyọ́ kó bá ti máa mímẹ́ wá ṣe bá a nì ọ̀nà kíbi kan bá ti hà nà gbé òyà ká ọmọ ṣáá ni ọ̀nì kẹ́ẹ̀tì rántí ẹ láti bí 30 ọdún arántí rẹ ọ̀tàn ọ̀ jẹ àdúrà náà èdè mú ṣe nǹkan mú tìọ́ débi bèbè ọ̀rọ̀ àpáàdì nítorí pé à ń béèrè nípa ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kẹ́ nínú ayé rẹ nínú bíbélì wòlíì ń sọ nípa ọ̀run àpáàdì o láti bẹ̀rẹ̀ wòlíì Mósè lọ títí dé wòlíì láéláé ń sọ nípa ọ̀run àpáàdì nínú ìwé sáàmù gan olórin sáàmù àdẹ̀kọ́ á sọ nípa ọ̀run àpáàdì èèyàn búburú yàn dáríran sọ̀run àpáàdì àtòrílẹ̀-èdè kò bẹ̀rù Ọlọ́run kéè ti ṣe kí àlùfáà òde òní kà á yọ ọ̀rọ̀ wàásù nípa ọ̀run àpáàdì ayọ́kúrò nínú wàásù ra káyọ̀ tà káyọ̀ lérò lẹ́yìn káyọ̀ ọ̀rọ̀ ni ká láìkì mẹ́sẹ̀gì ra lórí ìtàkùn ìbádọ́rẹ̀ẹ́ social media Jésù Olúwa ara gan ló bá kó èdè débé nínú wàásù rẹ̀ ṣàrẹ̀mẹ́rún ba wàásù ọ̀run àpáàdì ni o mo mọ̀ wí àwọn ará kan ranjú mọ́ mi bá àwọn ní bó ṣe sọ̀rọ̀ jọ lù wàásù kan ló fẹ́ lójú rẹ léyìí ni o ò fẹ́ kọ́ dáa jù àsọtẹ́lẹ̀ kọ́ dáa jù oníkọ̀yàn sọ àsọtẹ́lẹ̀ nípa ìwé mímọ́ wí ọní bá ti ṣẹ̀sán lọ́run ọní bá ti mú ronúpàdà kúkú lùpọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ á lọ sọ́run àpáàdì ronúpàdà ló ní kọ́ ọmọ bá lọ èrè dígan lọ́run mú ràn rọ́ sí ọ léyìí ni kọ́ ọmọ bá lọ sí ọ̀run àpáàdì ìyẹn wòlíì mẹ́rùnbá Jésù mẹ́rùnbá ọkọ̀ kòwé kan nípa lọ́rọ̀ àti Lásárù ó dé wíwá ọ nígbà kan lọ́rọ̀ dénú ọ̀run náà ni ó ké lébẹ̀ ó ké sábúrámù wọ́n mọ̀ ọ́ àdúrà kan gbà Jésù Ábúrámù èdè wí ẹ̀fọn ni ká gbé dìde lípò òkú líbe o ìra kan ẹ̀ wá àti ìwà náà ni mẹ̀ ẹ̀ wá bá ẹ̀ Mósè láyé lónìí ẹ̀ Pétérù láyé
ọ̀ràràn náà ni mo ti yàbá kàn wí hàn wí kó ronúpọ̀ àdá ẹ̀ṣẹ̀ rẹ kọ́mọ yàbọ̀ bí arákùnrin arábìnrin rẹ̀ hàn lọ́rùn àpáàdì Paul àpọ́sítélì sí kọ́ ẹ̀ ṣàríkọ́ lépa ọ̀run àpáàdì nínú ìwé ìfihàn kó gbẹ̀yìn bíbélì Jòhánù olùfẹ́ ọkọ̀ síbẹ̀ kó mọ jẹun tàn án jẹ àṣìwé òdájọ́ nínú ìfihàn orí 20 kó bá ka lẹ́tàsí ẹ̀kẹ́ndógún sísàlẹ̀ lébẹ̀ ẹsẹ̀ kọkànlá gan sísàlẹ̀ lébẹ̀ ọ̀nìkan kan bá ti mọ orúkọ inú ìwé ìyè àwọ̀jù sínú adágún náà wo ẹ̀kọ́ tí ẹ̀dẹ̀ ti adágún náà wọ́n ẹ̀ mọ̀ wí ọ̀run àpáàdì gan kọ̀ọ̀kan ìgbọ́ nípa rẹ̀ ní kékeré nìkan tí lẹ́yìn ìkọ́ lọ́run bá ti ṣèdájọ́ tí wọ́n yẹ kété ìwé òkè sí ọlẹ́bẹ̀ ọ̀run àpáàdì kò tí ì rí ni àwọn náà ni kò ló ibẹ̀ ẹ̀dín ibẹ̀ ẹ̀dín náà ni ikú títí ayérayé léyà lébẹ̀ ṣì rúbẹ̀ nìkan ẹ̀kọ́ lọ sí o kọ́lọ́ báyìí ti ṣèdájọ́ àti ọ̀run àpáàdì ń gan fúnra rẹ̀ ẹ̀dẹ̀ akó àyàdá àtúkù àtòkú àti kété rákọ́ bá ṣẹ̀sọ́ lọ́run àdán sínú àdàgùn náà ṣé ibẹ̀ lówó fẹ́ yún owó kè é po kọ̀ọ̀yà rẹ̀ mú dírun lásán kọ́ ta sí ọlọ́kọ̀ ojú ọlọ́ kó jẹ́ pé odidi wákàtí kan ti rọ̀ ọ́ kọ́ ya jẹun kẹta róróróróró tí wọ́n lọ mọ́run àpáàdì ìṣiré lọ́múrin àìkọ́ ọmọ bá ń sọ́rú wọn ni ọ̀run ya ẹ̀bọ̀ àìṣọ̀rọ̀ nìkan ṣọ́ra rẹ ronúpọ̀ àdàṣẹ kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà ọ̀nà kan ṣoṣo kọ́ yọ̀ mú yọ́lé yìí ni o lọ́ ewu ọ̀run àpáàdì yíya o ibi ọ̀nà ayérayé ni ibi ègbé kọ́ nìyẹn bá ti yí ọbẹ̀ ẹ̀ sọ̀nà àti jáde ibẹ̀ léyà títí ayérayé gbàgbé nípa pé ọ̀nìmọ̀ràn akọ́ wa ti yí ọ̀nù náà níbà ni ọ̀nà àkàn jọ́ ọ̀dànù free bíi pépà ajẹ́ pé ó parí ẹ̀ ṣe bá o tí wọ́n rọ́kàn kó gbé káàní ọkàn kẹ́ yòókù mọ́ni láyé ká bá ti bí ọ̀sáyé bá wo yóò kú nípa tọ́ra ṣùgbọ́n nípa tẹ̀mí wọ́n ti àjídìde sí dájọ́ Ọlọ́run rọ̀ ọ́ lóní o sá kéwu ọ̀run àpáàdì ronúpọ̀ àdáṣẹ rẹ kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà kó máa dé ọ̀nìkan dọ́run ọ̀run àpáàdì ọ̀run ná kẹsẹ̀ mọ̀ títọ́ òjò lórúkọ mi ọmọ àbálábí tán mi àwí òmùrin o kọ́ Ọlọ́run bá ti kí mi wí kọ́ yọ ọ́ nínú ewu ọ̀run àpáàdì òun ni màá wí ire o.